Hello, viewers. Good morning, good afternoon, and good evening, wherever you're watching this program. My name is Dr. Abizabolade. Welcome to my channel. If you are watching this program for the first time, please subscribe, like this program, drop your comment. In short, what I would like to share with you people today is just a simple tips. If you do this thing, you will never lack of money. You will never lack. If you try these tips, you will never lack. What you are going to use, I will explain it. I will show you what we are going to use. A kú dédé àsìkò yìí, mo kí ọkùnrin, mo kóbìnrin, mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, mo kẹ́yìn ìyá mi. Níbikíbi tí ẹ bá wà lónìí, ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ pín mi àti yín. Òrògbòdò ayé ò wá nílùú fún wa jó. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò tí a ṣe lè fi ṣe ìtọ́jú ara wa. Eléyìí tí mo wá mú wá fún wa lónìí òun ni iṣẹ́ tí èèyàn fi ráwọn owó àtèmi àti yín àní ráwọn owó o. Ajé ò fi lé wa ṣe bùgbé, ajé ò fi lé wa ṣe bùgbé, àní ráwọn owó. Àwa la máa rán owó níṣẹ́, owó ò ní rán wa níṣẹ́. Àní ṣẹrú ayé, àní ṣẹrú ẹgbẹ́ wa. Ẹ mú bírò yín àtìwé, ẹ kọ àwọn nǹkan yìí sílẹ̀, ní tí ó ṣe wá láǹfààní ni o. Ẹ má wá gbàgbé láti bá mi subscribe, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Gbogbo èyí tí mo mú wá, ọ̀pọ̀lọpọ̀ lómi àmọ́ rò pé bóyá àròsọ ni, àròsọ kọ́ o. Kì í sì ṣe oògùn orí social media ni à ń mú wá fún yín. Ìjìnlẹ̀ oògùn pọ̀, olóògùn ni ò ní fílẹ̀. Ẹ̀yin bàbá mi tẹ́ wà nínú ilé tí ẹ jẹ́ adáhunṣe, tí ẹ jẹ́ oníṣègùn àbí babaláwo, ẹ dákun gbogbo tó bá lè ran àwọn èèyàn lọ́wọ́, ẹ má jẹ́ ká dì sún, ẹ jẹ́ ká fi ṣàánú àwọn èèyàn. Ẹ jẹ́ ká jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ewé ń bẹ, egbò wà. Lára nǹkan tí mo mú wá yìí, àwọn nǹkan tí a lè ṣe fúnra wa ni. Mi wá torí pé bóyá kẹ́ fún mi lówó ni mo fún wá sórí atẹ́gùn. Mo fẹ́ yọ̀ǹda àwọn àṣírí yìí kó má jẹ́ pé èmi nìkan ni màá gbọ́nrú ọgbọ́n yìí, torí pé a kì í júbà fàràsínúkú. Tí bàbá tí ò bá fi nǹkan ilẹ̀ fún wa, báwo ni ó ti fẹ́ jàǹfààní fún gbogbo aráyé lónìí? Ẹ dákun ẹ̀yin bàbá wa nínú ilé, ẹ ju nǹkan ilẹ̀ fún àwọn èèyàn, àwọn èèyàn tí nǹkan yìí wúlò fún. Ẹ má jẹ́ ká máa di ògùn sọ́sọ́sọ́ pé Àfíìs ni ó jogún eléyìí, Kàrímù ni ó jogún eléyìí, Sàráfà ni ó jogún eléyìí. Àwọn tó bá wá sọ́dọ̀ yín ẹ yọ̀ǹda ìkan fún wọn. Tó bá padà yá, tọmọ yín náà bá ń ṣiṣẹ́ yìí, nínú àwọn tẹ́ ti ràn lọ́wọ́, tẹ́ ti ṣe láàánú tipẹ́tipẹ́, wọ́n máa dá àlùbáríkà, wọ́n máa dá àlùbáríkà wá, àwọn máa dá àlùbáríkà, wọ́n máa rọ̀jò àlùbáríkà fún ọmọ tí ẹ bá fi sílẹ̀. Ọlọ́run ní dà wá láàmú. Eléyìí tí mo mú wá fún wa lónìí, ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún wa kí n má gbára wa ní àsìkò púpọ̀. Ẹ bá mi lọ wá ewé akónimọ́ra, ewé akónimọ́ra àti ewé adùn, ewé akónimọ́ra àti ewé adùn àti ewé ọ̀mísìnmísìn àti ewé ajé. Ewé adùn, ewé ọ̀mísìnmísìn àti ewé ajé pẹ̀lú ewé akónimọ́ra.
pẹ̀lú àgbọn. Àgbọn yìí ó lè jẹ́ méjì, ó lè jẹ́ mẹ́ta. Tá bá fẹ́ lo àgbọn, ẹ jẹ́ ká lo àgbọn tó lómi nínú dáadáa. Ẹ jẹ́ ká kó àwọn ewé yìí papọ̀ sójú kan. Tá ti kó papọ̀, ó yẹ jẹ́ ká fi omi àgbọn ká fi gbó. Ẹ jẹ́ ká fi omi àgbọn ká fi gbó. Tá bá ti wá gbó, ẹ jẹ́ ká fi ajọ̀ ká fi jọ̀ ọ́, ká fi fítà ẹ̀. Tá bá ti wá ṣe báyẹn tán, ẹ jẹ́ ká wá ike ọlọ́mọrí. Ká wá da omi tí a jọ̀ yìí ká dà sínú ike. Ká wá lọ́fíndà bíntù. Lọ́fíndà bíntù òhun náà lẹ̀ ń wò yìí. Pẹ̀fúùmù yìí ó yẹ jẹ́ ká tú ẹyọ kan sí inú ẹ̀. Tí a ti tú sí i. Tá bá ti wá tú sí i láàárọ̀ kùtùkùtù, tá bá tú sí i, á wá mú owó tá ń ná lọ́dọ̀ tiwa nílùú tiwa tá wà yìí, ọba owó wa nìí. Lórílẹ̀-èdè tẹ́ bá wà, owó tó bá ga jù lórílẹ̀-èdè tẹ́ bá wà, ẹ lò ó. Ẹ fi owó yìí ẹ fi sínú bí àpẹẹrẹ, ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún yín. Bí àpẹẹrẹ fún example, ẹ rí pé owó tá ń ná nìí, á wá ka owó yẹn róbóróbó báyìí. Á ka owó yẹn róbóróbó. Á kà á róbóróbó báyìí. Á wá fi owó yẹn sínú ike. Á fi sínú ike. Á ti fi sínú ike báyìí. Omi yẹn, á wá da omi yẹn lé lórí. Bá ti wá tú lé lórí sínú ẹ̀, á wá mú lọ́fíndà bíntù, á tú sínú ẹ̀. Bá ti wá tú sínú ẹ̀, ẹ jẹ́ kí a fi ìdérí ẹ̀ kí a fi dé. Bá ti wá cover ẹ̀ láti fi ìdérí dé. Tó bá di àárọ̀ kùtùkùtù, á wá bu omi yẹn díẹ̀, á bù sọ́wọ́, á fi pa ọwọ́ wa, á ṣe àdúrà sí i, á fi pa ọwọ́, á fi pa ojú wa. Pẹ̀lú ògo Ọlọ́run, tí a bá ń ṣe é ní gbogbo ìgbà, ajé ó fi ilé wa ṣe ibùgbé. A ní wówó tì, a ní ná nǹkan tán ká torí kan. Bí ó ṣe jẹ́ nìyẹn. In case of those that did not understand Yoruba language very well, what I'm talking about since how to use bitter leaf and ewé ajé, ewé ọ̀mísínmisìn, ewé ajé, ewé ọ̀mísínmisìn and ewé akónimọ́ra. Ewé ajé, ewé adùn, bitter leaf, ewé ọ̀mísínmisìn, ewé akónimọ́ra and ewé ajé. You will never lack of money. If you do this thing, you will never lack of money. Go and look for ewé adùn, bitter leaf and ewé akónimọ́ra, and ewé ọ̀mísínmisìn with ewé ajé and coconut water. Either one coconut or 2 coconut water. Use the coconut water to squeeze this leaf. Use coconut water to squeeze this leaf. Squeeze it very well. Use filter to filter it. Then look for 1,000 naira note. You can use country hire money. You can use your country hire money to do this thing. Just ramp this money like this. Ramp it like this. Put the money inside one container. Then pour this water inside one container. Pour this water. Add this perfume. Bintu perfume. Add this perfume and add it on it. Keep it for 3 days. After 3 days, if you want to use it earlier in the morning. Just drop this water on your palm. Rub it like this. Pray on it. Rub it like this. Use it to rub your face too. That is it. If you do this thing, you will never lack of money. You will see blessing of God.
That is it. Thanks for watching. My name is Dr. Abiz Abolade. If you want to call me, you can call my WhatsApp number. You can WhatsApp me. 08039336675. 08039336675 or 08087533584. Thanks for watching. Don't forget to subscribe. Bye.